gbàgbọ́ torí pé táwọn kan bá máa wíwá ní àrógbàṣọ má balẹ̀ lọ́lọ́run wọn àní táwọn kan bá máa wíwá ní àrógbàṣọ má balẹ̀ lọ́lọ́run wọn òrìṣà tó létí tí ó lè fi gbọ́ràn òrìṣà tó lójú tí ó lè fi ríran òrìṣà tó lẹ́nu tí ó lè fi sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run ni ó ju gbogbo òrìṣà lọ. Máa lọ bẹ̀ mọ́ máa lọ bẹ̀ mọ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní àkókò yìí. Bí Olúwa ti ń bẹ tí agbára ẹ̀ kò yí padà, àánú Ọlọ́run máa wá yín rí. Ẹ̀yin èèyàn mi, mo kí yín níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Mo kí yín lọ́kùnrin àti lóbìnrin. Mo kí yín lọ́mọdé àti lágbà. Mo kí yín gbogbo ẹ̀yin onígbàgbọ́, ẹ̀yin kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi, gbogbo yín pátápátá ni mo kí. Mo kí ọ níbí, mo kí pásítọ̀, mo kí ajíhìnrere, mo kí wòlíì, mo kí olùkọ́ni, mo kí àwọn olùdásílẹ̀ ìjọ kankan, mo kí yín. Bí Olúwa ti ń bẹ tí agbára ẹ̀ ò yí padà, àánú máa sọ̀rọ̀ láyé yín. Mo ní bí Olúwa ti ń bẹ tí agbára ẹ̀ ò yí padà, àánú máa sọ̀rọ̀ láyé yín. Ẹ̀yin èèyàn mi, kí ni mo mú wá fún wa ní àṣálẹ́ yìí? Ohun tí mo mú wá fún wa ní ọ̀sán yìí, mo mú ìkéde pàtàkì, ìkéde tó ṣe pàtàkì fún gbogbo ẹ̀yin onígbàgbọ́. Ìkéde yìí mo wá sọ fún yín nípa ti ìsọjí ọlọ́jọ́ méje tó máa wáyé nínú oṣù kọkànlá. Ìsọjí ọlọ́jọ́ méje tó máa wáyé nínú oṣù kọkànlá tá a pe àkọlé ẹ̀ ní kò gbọdọ̀ bá mi wọnú ọdún titun. A pe àkọlé ìsọjí yìí ní kò gbọdọ̀ bá mi wọnú ọdún titun. Mọ́mì, dádì, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó lórí ọ̀fẹ́, bóyá ò ń gbọ́ mi ni, bóyá ò ń rí mi wò ni, ibikíbi tó o bá wà, mo mú ìròyìn ìsọjí ọlọ́jọ́ méje tó máa wáyé nínú oṣù kọkànlá tá a pe àkọlé ẹ̀ ní kò gbọdọ̀ bá mi wọnú ọdún titun. Ẹ̀yin èèyàn mi lọ́kùnrin àti lọ́bìnrin, ìsọjí yìí máa wáyé ní ìlú Ìpòbẹ́ ní àdúgbò Ọ̀kọ́fì tí a mọ̀ ní ojú ọ̀nà tó lọ sí Ìtọ̀fọ̀ ní ìlú Ìpòbẹ́ ní àdúgbò Ọ̀kọ́fì ní ojú ọ̀nà tó lọ sí Ìtọ̀fọ̀, ojú ọ̀nà Ìtọ̀fọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ láti darapọ̀ mọ́ wa, bóyá ọ̀nà ẹ̀ jìn o lè wá sí ìlú yìí, ó wà lórí Facebook ni, àwọn nọ́mbà Facebook wa ń bẹ́ẹ̀ wà á rí wa ní orí Facebook. tó o bá ti lọ sí orí Facebook kàn tẹ Daniel Adéyẹmí, so o máa join wa ní online, o máa rí program yìí wò ní online. So ìwọ kan tí o fẹ́, bóyá rí YouTube náà ni, tó bá jẹ́ orí YouTube ni, ẹ jẹ́ á tẹ Pòbẹ́ Agbára Àdúà. So tó bá tẹ Pòbẹ́ Agbára Àdúà, o máa join wa lórí YouTube. So bákan náà, ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ní program yìí lórí WhatsApp, ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa program yìí lórí WhatsApp, àwọn nọ́mbà wa rèé +229 96100264 +229 96100264. So ẹ lè tẹ Nàìjíríà nọ́mbà náà, yẹn tẹ́ fẹ́ láti darapọ̀ mọ́ wa. So Nàìjíríà nọ́mbà mi ní +234 088 146 767 +234 816767546. Tẹ nọ́mbà yìí kó darapọ̀ mọ́ ìsọjí yìí. Ìsọjí yìí máa ní agbára. A pe àkọlé náà ní kò gbọdọ̀ bá mi wọnú ọdún titun. Kò gbọdọ̀ bá mi wọnú ọdún titun. Mo gbà ládùúà, ogun tó ń là kọjá, ìpọ́njú,
ìdààmú, àìríṣe, wàhálà lórúkọ Jésù kò ní bá ọ wọnú ọdún tuntun. Lórúkọ Jésù kò ní bá ọ wọnú ọdún tuntun. Mo gbà á ládùúà, ogun tó ń dìde sí ẹ nílé ọkọ, ogun tó dìde sí ẹ níbi iṣẹ́, ogun tó dìde sí ẹ níbi tó ti ń tajà, ogun tó dìde sí ẹ nílé àná, lórúkọ Jésù ogun yẹn kò ní bá ọ wọnú ọdún tuntun. Ìsọjí yìí máa ní agbára, ó dẹ̀ máa milẹ̀ tìtìtì. Jọ̀ọ́ mo fẹ́ kó o sọ fáwọn èèyàn láti wá jẹ́ alábàápín nínú ìsọjí yìí. Ìsọjí yìí Kristi ti múra, Jésù ti múra, Jésù ti múra láti bá èèyàn pàdé. Bóyá nǹkan ló ń fẹ́, bóyá nǹkan ló ń retí, bóyá ó ti pẹ́ tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run tí ò tí ì rí ohun tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí. Mo fi orúkọ Ọlọ́run bẹ̀ ẹ́, máa bọ̀. Wàá rí tó bá wojú fídíò yìí, ẹ máa rí pósítà ìsọjí yìí ń bẹ̀. So àwọn tí Ọlọ́run máa lò fún ìsọjí yìí, àwọn Ọlọ́run máa lo Pastor Boni Jules tí a mọ̀ sí aka àdúrà mi gbà. Ọlọ́run máa lo wòlíì, Ọlọ́run máa lo èmi gan wà ń bẹ̀, Prophet Daniel Adéyẹmí aka Agbara dua. So Ọlọ́run máa lò mí. Bákan náà a ó rí mọ́mí ń bẹ̀, so tí a mọ̀ orúkọ wọn sí Evangelist Adéyẹmí Evelyn. So àwọn náà Ọlọ́run máa lò wọ́n. Bákan náà a máa ní àwọn àlejò, àwọn ìránṣẹ́ Ọlọ́run àlejò láàrin wa. Ìsọjí yìí ó jẹ́ ìsọjí kan tó jẹ́ pé ó wá agbé kalẹ̀ pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́, ẹ̀yin èèyàn mi. Àkọlé yẹn ni wípé kò gbọdọ̀ bá mi wọnú ọdún tuntun, kò gbọdọ̀ bá mi wọnú ọdún tuntun. Mo gbà á ládùúà lórúkọ Jésù, wàhálà kò ní bá ẹ wọ ọdún tuntun, ìpọ́njú kò ní bá ẹ wọ ọdún tuntun, ìdààmú kò ní bá ẹ wọ ọdún tuntun. Gbogbo agbára tí ò ní jẹ́ kí o wọnú ọdún tuntun pẹ̀lú ayọ̀ àti òmìnira, agbára náà iná jó dànù. Mo ní agbára náà iná jó dànù. Ogun àti ẹ̀gún tí ò ní jẹ́ kó rí ọwọ́ Ọlọ́run, mo gbà á ládùúà lórúkọ Jésù, ogun náà iná jó dànù. Ẹ rí àánú gbà. God bless you. Ó ti dára fún yín. Èmi ni tí ń tòótọ́ wòlíì àti ajínrere Adéyẹmí Daniel Olúwaṣẹ́gun tí àwọn yẹn mọ̀ ní aka Bàbá Agbára Dua. Bákan náà a ní ìrìnàjò àdúrà tá a rìn lórí WhatsApp a ní WhatsApp group, a ní prayer group tó jẹ́ pé ń lọ lórí WhatsApp. Ẹ̀yin èèyàn mi, Bíbélì wípé nínú ìwé Tẹsalóníkà ó ní ẹ máa gbàdúrà láì sinmi láì ṣàárẹ̀. Ó gbà á ládùúà lórúkọ Jésù, àdúrà ẹ máa gbà. Ọba tó gbọ́ àdúrà Sárà ó máa gbọ́ àdúrà ẹ. Ọlọ́run tó gbọ́ àdúrà Anna ó máa gbọ́ àdúrà ẹ. Lórúkọ Jésù ẹkún rẹ máa padà di ẹ̀rín, ayọ̀ rẹ máa padà di ògo. Ó ní ṣe lásán, wàá rí àánú gbà. Ìrànlọ́wọ́ máa dìde fún ẹ. Gbogbo ogun kógun tó dìde sí ẹ lórúkọ Jésù, ogun náà Olúwa máa sọ di ìkọlù. Jésù Olúwa wa. God bless you. Olúwa ó ṣé, alágbára ó ṣé, ẹ rí àánú gbà. Ìrànlọ́wọ́ máa dìde fún yín. Ogun ayé ò ní borí yín.